bá sọnù lódò ó yẹ kó ròmọdì ó fura. bí atẹ́gùn bá ti ń gbé kẹ̀tẹ̀pẹ̀ ògì wí fóníyẹ̀fun kó tètè wá bí sá sí. bẹ́ẹ̀ bá ti wá rí jẹjẹrẹ tí ń jẹgi òro ẹ tètè kìlọ̀ fún àgbébọ̀. ọ̀nà dàtà kèrègbè òfin ní dàwátì. bí àkùkọ bí àgùdí bá ti wá ń gbá kùkọ adìẹ tó ń tó gbé lórí sarasara ẹ wí fún àgbébọ̀ gbémi àkàndá ní kó tètè júbà ehoro. ìdí ni pé ọ̀sán gangan ni kánnakánná hàn àjòrò dòdòdó ń gbogbo bàbá sẹ̀. àkùkọ tó bá kọ lóru ọ̀gànjọ́ yóò dùn ẹbọ. ẹyẹ oko máa sáàtì ẹ̀ nínú igbó ẹran ọ̀gbẹ́ mọ tiẹ̀ láàlà. òkété tó bá jẹ̀dí ọ̀sá àṣìfẹ̀yìn gbáko mọ̀. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò eégún mo tún ti dé mo fẹ́ pé dán máa torí wọ́sọ́. Pàràkà mi ṣe tiẹ̀ lọ́wọ́ máa tẹsẹ̀ wágọ̀ ẹ bá ń wí fún gẹ̀lẹ́dẹ́ pé mo ní kó sún eré tiẹ̀ síje ni. kéjì oṣù kí lélèmi àkàndá ń sọ. wọ́n kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá yóò ń bikibi tẹ́ ẹ ti láǹfààní àti máa wò mí akú ìsinmi òní ìsinmi aláyọ̀ ìsinmi ìdùnnú ìsinmi ìfọ̀kànbalẹ̀ náà ni yóò jẹ́ fún wa. alákàndá mo mọ̀ orí aláàrú òní burúkílẹ̀ ọmọ sùn. bó ti wù kó sùn ó lóyún tó oṣù gbọ́dọ̀ pé dandan. alákàndá. a bọ́ sí parí ọ̀sẹ̀ a máa dé Friday á di Saturday Sunday. láàmú wá pé lọ́jọ́ ìsinmi. ẹ̀mí tó bá ṣègùsì tó ní jọ bẹ̀rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ tẹ́ ẹ ti ń làkàkà kọ́wọ́ yín ó lè bá àtẹnu lágbára Ọlọ́run ọwọ́ yín ó kúkú tẹnu. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń gbìyànjú láì sàárẹ̀ láì kó ọkàn lágbára Ọlọ́run gbogbo gbìyànjú yín lọ́lọ́run ọba mi ó dé ládé. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wá ń wojú Ọlọ́run ọba fún nǹkan kan láti January tẹ́wọ́ yín ọ̀bá ní February tí ọ̀bá ní March tọ́wọ́ yín ọ̀bá ní November December yóò tí ì tán. nígbàgbọ́ nírètí nínú Ọlọ́run ọ̀sẹ́ni tó lè ṣẹ́jú Ọlọ́run ọba mi lọ. lóòótọ́ ni pé èèyàn lọ́lọ́run ọba ò rán sí èèyàn èèyàn láńgẹ́lì èèyàn Ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ láti wá ran ẹ̀dá kankan lọ́wọ́. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò. ẹja ó àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́ lọ́rọ̀ bá gbọ́ kò sí ní ti baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe. ẹ̀yin dàdí ẹ̀yin mọ̀ mi máa bọ̀. àkọ alákòólà àkólẹ̀ kan tara ẹni àìmọye ìgbà ni béèyàn bá sì kó gbọ̀nsẹ̀ ọ̀rọ̀ tán lẹ̀ òórùn ní dápa ni. ọ̀rọ̀ kan ń bẹ tá a ti ń sọ bọ̀ láti bí ọjọ́ bíi mélòó kan kí n pé jẹta. lásọ sakata pàrà pé ní ìjẹta à ń sọ̀rọ̀ kan bọ̀. kó tó wá di pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ àwọn tá ń sọ̀rọ̀ wọn lè máa wò wípé àwọn làwọn sà sí wa àwọn làwọn sóògùn sí wa oògùn ọ̀ràn wa èdè ọ̀ràn wa ètùtù ọ̀ràn wa àṣàsí kankan ọ̀ràn wa. iná lọ epo lọ́tánú jẹnẹrétọ̀ èmi ò sí níbi tí wọ́n ti ń parọ́. àwọn ọmọ mi tó yẹ kó wo géèjì epo ni òwò bíi tepo dé. ànìgẹ́ nígbà tá a ti rí náà ọkàn wa ti balẹ̀ wípé ó yẹ káwọn kìíní òfin náà rí lẹ̀ lónìí ó yẹ ká jàǹfààní náà rí lónìí. alákàndá mi wọ̀. báwọn oníná mọ̀nàmọ́ná ṣe ń tí oṣù tí wọ́n láàyè ọ̀tọ̀ làwọn nepa àbí làwọn ní nẹ́tíwọ̀kì náà ń dára tiẹ̀. èyí ò wù kọ́ jẹ́ bọ́lọ̀ngàn bá mi ti pé oríńjọ́ náà ló ṣe rí wọn. onílàwọ̀ kó gbọ̀nsẹ̀ ọ̀rọ̀ ń tán lẹ̀ ọ̀rọ̀ kí là ń sọ á sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí Tenny Omoologo sọ nípa olóyè Sunday Adé ọmọ Igboho nípa Yeye Dara á sọ̀rọ̀ nípa Yeye Dara lónìí. Let me say it is never my culture láti máa àtáàkì èèyàn lórí program and again láti máa dárúkọ èèyàn ẹnikẹ́ni tí n bá ti dárúkọ ẹ̀ mọ̀ pọ́wọ́ tiẹ̀ láti dárúkọ ẹnikẹ́ni tí n bá ti gbójú agansi ẹ̀ mọ̀ pọ́wọ́ tiẹ̀ ẹni tí n bá ti fèsì ọwọ́ tiẹ̀ ẹni tí n bá ti against ọwọ́ tiẹ̀ ẹni tí n bá ti takò ọwọ́ tiẹ̀ ẹni tí n bá ti rẹ́dì láti bájà ọwọ́ tiẹ̀. ó wá alákàndá ọ̀rọ̀ mo dóde o alákàndá mi mọ̀ dé dádì mọ̀mí brother sister máa bọ̀ ó yá gàjọ́ gbádùn àkàndá. ó lè bá ìyé gbogbo wa ibi tá a ti mú tá a mú dé náà láti bẹ̀rẹ̀ sí ní mu ń wá nílò àmì fàágùn pàápàá. Do you know or could you believe wípé gbogbo ìpolówó ọjà tó yẹ kí n lò pátápátá ni mi ò ní lò kó lè bá gbádùn mi dáadáa n ó lo ẹyọ kan. And again mo ní àlejò pàtàkì kan lórí ètò yìí tí wọ́n ní iṣẹ́ pàtàkì láti jẹ́ fáwọn èèyàn pàtàkì nínú ọdún pàtàkì tó fẹ́ parí ìtàsí mú ọdún mẹ́rin pàtàkì káyé wọ́n lè bá jẹ́ pàtàkì kí wọ́n lè tò wá síbi pàtàkì ká lè máa jẹ́ èèyàn pàtàkì láwùjọ pàtàkì. Jésù Olúwa wa tẹ̀gbẹ́rẹ́.
àkàndá ọ̀lẹ́nu méjì tí mò ń fi ọpẹ́ fèyìn fún tí mò ń gbé ògo fún ìwọ tó ń gbé ògo tiẹ̀ fún láàlú ògiri òkò abániwọ̀ràn bá rí dá ìwọ náà gbórúkọ yẹn abániwọ̀ràn bá rí dá ńlọdẹ tó ń gbógo rẹ fún yọ̀bọ wọ̀ràn náà ọ̀bẹ lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ can you imagine that? ẹni tí bẹ́lẹ́kún sunkún kàkà kọ́rì ọ̀lẹ́kún yóò tún bọ́ sún náà ni inú tiẹ̀ náà wá ń dùn sèké wá gbé èṣù lọ́gbọ́kànlé well ó ṣeéṣe kọ́jọ́ ní fún ọ lálàáfíà mi ò blame ẹ mi ò dẹ̀ sọ pé kọ́ ọmọ sìn èmi tí mò ń sin ọlọ́run tí mo gbọ́kànlé ọlọ́run tí nígbàgbọ́ nù nǹkan méjì yàtọ̀ sí ọlọ́run náà òní ń jí mi ní ń pa mí lálẹ́ tí ń jí mi lójúmọmọ òun ló ń pèsè jíjẹ àti mímu òun ló ń dáàbò bò mí òun ló ń fi afẹ́fẹ́ àlàáfíà sí mi lára mímí sínú mímí síta mi kì í ṣe agbára mi ìdènà tí mo fi láyé nígbẹ̀kẹ̀lé nù nǹkan méjì ju ọlọ́run ọba lọ. ọlọ́run ní àpáta ìdìgbòlù ó ní àpáta ìsádi ó ní ọ̀pákùtẹ̀lẹ̀ tí fúnni nírètí now ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti sọ̀rọ̀ tínú ọ̀rọ̀ ọlọ́run a máa tuni lọ́kàn a sì máa fúnni nírètí bàbá wa kan bẹ́ẹ̀ ń bì ikọ̀ àti ìríjú olódùmarè wọ́n ní iṣẹ́ pàtàkì láti jẹ́ fún wa fún ọdún tó fẹ́ parí fún ọdún tuntun tá a fẹ́ mú ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tẹ́lẹ̀ prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àti agbára mọ́gbọ́n ẹgbẹ̀rún ọlọ́kùnrin mọ́gbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ kí n káàbọ̀ sí ọ̀dọ̀ wa ń bì ẹ káàbọ̀ sà. ọlọ́run májẹ̀mú kábíyèsí ọlọ́run agbára kìkì ọlá kìkì ìmọ́lẹ̀ kìkì ògo mojúbà orúkọ àti àṣẹ rẹ ọlọ́run gba ọpẹ́ wa àmín. àṣẹ ọ̀rọ̀ mẹ́ta tí ẹni tó lè ṣàmì tó tún lè fi ránṣẹ́ sí àwọn tó fẹ́ràn jù tẹ́ ẹ bá lè rí àmì yẹn ṣe ogun tó lóhùn ò ní dẹ̀yìn àfi tó ń bá rẹ́yìn yín lórúkọ Jésù iná ọlọ́run máa pa ẹ̀rẹ̀ mọ́. àmín. agbára ọ̀run kó bì wọ́n wó àmín. ògo ọlọ́run kó farahàn àmín. Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù. Mo kí gbogbo ẹ̀yin aráalé mo dẹ̀ kí atọ́kùn wa lórúkọ Jésù yóò dára fún yín sà. àmín ẹ má bínú ó dàbí ẹni pé nẹ́tíwọ̀kì yẹn ṣe bákan. well nẹ́tíwọ̀kì yẹn ṣe bákan láàrin kan gẹ́gẹ́ bí nǹkan tí mo ń sọ sáà mo ní bọ́dún bá ti ń lọ sópin kùkù kẹ̀kẹ́ a máa ṣẹlẹ̀ àkọ́kọ́ lélẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ó ní wípé àwọn kan nígbàgbọ́ wípé àwọn ò tí ì sọdún torí pé ìlépa àwọn ọwọ́ àwọn ò tí ì tẹ́ mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín sáà kí ni mẹ́sẹ̀gì yín fún ọdún tí ń parí lọ yìí fáwọn èèyàn wa. mo gbàdúrà fún gbogbo ẹni tó rí wa wò lórúkọ Jésù yóò dára fún yín. àmín. ohun tí ọlọ́run rán mi lórí ti ọdún àkọ́kọ́ bẹ̀ tá a bá wo ọdún tá a fẹ́ ṣe yìí a rí i pé ọdún tó ní àpẹẹrẹ ni torí pé ìparí ọdún yìí ó ní wàá ṣírò ń tó orí ní ìbẹ̀rẹ̀ ọdún títí dé òpin ọdún tá a fẹ́ ṣe yìí náà tún ní wàá gbáradì lẹ̀ de ọdún tó ń bọ̀ èyí tí Olúwa wá rán mi kí n sọ fún ọ ni pé gbogbo ohun tó lé tí ò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ ìgbàgbọ́ rẹ ni kó o má jẹ́ kó yẹ̀ nínú Ọlọ́run tó o bá ti jẹ́ kí ìgbàgbọ́ rẹ yẹ̀ nínú Ọlọ́run tó o dẹ̀ ṣe ohun tí Ọlọ́run ò fẹ́ torí nílẹ̀ Yorùbá wọ́n máa ń pa òwe kan wá ní tọ́wọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á tí ẹ bá ṣe irú ìwà bẹ́ẹ̀
ó di dandan kí Ọlọ́run kó ṣe fún yín torí Olúwa wípé kí n tó dá ọ ni mo ti mọ̀ ọ́ so Ọlọ́run tó mọ̀ wá kó tó dá wa ó mọ ohun tó dára fún wa kò sì ní fún wa ní tí ò dá Bíbélì náà sọ ó ní ọmọ a lè béèrè àkàrà lọ́wọ́ bàbá rẹ̀ kó fún ní ejò kò ṣeé ṣe nítorí náà Ọlọ́run mọ ohun tó dára fún ọ ó dẹ̀ máa ṣe fún ọ ní àkókò ìwọ ni pé kó o gbàgbọ́ nínú Ọlọ́run dẹ̀ tún máa múra lẹ̀ fún ọdún tó tún ń bọ̀ tí ogun tó bà ọdún yìí jẹ́ mọ́ lọ́wọ́ ò tún fi ní bà ọdún tó ń bọ̀ tí ò tún fi ní bàjẹ́ mọ́ lọ́wọ́ mo dẹ̀ gbàdúrà fún ẹnìkan láti àkókò ìlọ ọ̀rọ̀ Olúwa jáde látẹnu mi ogun tó bà ọdún yìí jẹ́ mọ́ lọ́wọ́ tó tún lòun múra láti bẹ̀ wọnú ọdún 2023 iná Ọlọ́run kó run ogun yẹn dànù. Àmín Jésù. Bó bá jẹ́ nípa ti ènìyàn ní kò sóhun tí a lè ṣe ṣùgbọ́n lórúkọ Jésù mi o ohun gbogbo ní ṣíṣe ohun gbogbo ní ṣíṣe ohun gbogbo ní ṣíṣe lórúkọ Jésù mi o ohun gbogbo ní ṣíṣe with God all things are possible. Now a máa sọ̀rọ̀ kan wípé àwọn nǹkan kan ṣòro fún ènìyàn a máa pé ènìyàn ló ṣòro fún ènìyàn ni èyí ṣòro fún gbólóhùn ńlá ni mo fẹ́ kẹ́ bá mi tọ̀mọ́lẹ̀ sí gbólóhùn yẹn. ẹ ṣe sà nígbà tí mò ń gbàdúrà pé Olúwa kí ló fẹ́ rán mi sí gbogbo ìṣẹ̀dá ènìyàn káàkiri gbogbo àgbáyé Olúwa wá mú mi lọ sínú ìwé Matthew orí 19 ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26 níbẹ̀ ni mo ti rí ọ̀rọ̀ yẹn ó ní ènìyàn ni èyí ṣòro fún ṣùgbọ́n fún Olúwa ohun gbogbo ní ṣíṣe arán mi sí gbogbo àwọn ènìyàn tí wọ́n retí ohun rere kan lọ́wọ́ Ọlọ́run tí wọ́n ti ń béèrè ṣùgbọ́n tí ò ti tẹ̀ wọ́n lọ́wọ́ tí wọ́n dẹ̀ ní ìgbàgbọ́ àti ìrètí wípé ó lè tẹ àwọn lọ́wọ́ ká tó kí happy new year pàápàá jùlọ gan ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a fẹ́ ṣe Christmas yìí ó lè tẹ àwọn lọ́wọ́ ká tó ṣe Christmas dádìsà níwájú ọba onímájẹ̀mú Ọlọ́run tó pè mí tó rán mi níṣẹ́ ẹnu ìgbà tí mo wọnú súdíò yìí mo ti gba testimony kan lónìí nítorí pé ohun tó ṣòro fún arábìnrin yẹn ni ó ti rìn káàkiri kódà wọ́n ti fi jẹun lóríṣiríṣi ọ̀nà ṣùgbọ́n mo sọ fún arábìnrin lọ́jọ́ tó pè mí bí ó ṣe pè mí tí mo gbàdúrà Olúwa ṣí mi lójú láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran nípa arábìnrin yẹn ó wá sọ fún mi ó ní dádì òun ti ń gbìyànjú examination yìí ti pẹ́ ìjákulẹ̀ lòun bá pàdé ṣùgbọ́n mo sọ fún arábìnrin pé ṣé o ní ìgbàgbọ́ ó ní dádì mo ní ìgbàgbọ́ mo ní ẹjẹ́ àjọ gbàdúrà mo fún wọn láwọn iṣẹ́ àdúrà iṣẹ́ wòlíì kan pé ẹ̀yin náà lọ ṣe lọ́dọ̀ yín lọ́hùn wọ́n dẹ̀ ṣe examination yẹn níwájú ọba onímájẹ̀mú ìrọ̀lẹ́ yìí ló pè mí bíyá bíi 30 minutes ago wípé dádì òun ti ṣe èyí táwọn fọwọ́ kọ wọ́n dẹ̀ ti fóun lésì àwọn ti pass ìkejì ló kù táwọn retí èyí tó jẹ́ pé wọ́n ṣe oral examination fáwọn tí mo dẹ̀ ní ìgbàgbọ́ pé ìyẹn náà Ọlọ́run ti bá wọn ṣe ìwọ náà tó ń gbọ́ mi ìgbàgbọ́ rẹ ló máa jẹ́ kí n tó rò pé kò ṣeé ṣe òun ló máa jẹ́ kó ṣeé ṣe ènìyàn ní èyí promotion tẹ̀yìn tí ẹ̀rọ pé yẹ kán ti fún yín sà tí wọ́n ti fún yín dádì àti mọ́mì ènìyàn ló ṣòro fún ó rí bẹ́ẹ̀ lójú tí yín ni ṣùgbọ́n tẹ́ ẹ bá lè gbàgbọ́ tẹ́ ẹ lè gbàdúrà tẹ́ ẹ lè wá ojú Olúwa torí Bíbélì sọ pé ẹ wá ojú Olúwa nígbà tẹ́ ẹ lè rí ẹ pé nígbà tó wà nítòsí nígbà wo ló lè rí Ọlọ́run nígbà tó rí ìránṣẹ́ rẹ̀ tí ó dúró nínú ẹ̀mí àti òtítọ́ pẹ̀lú Ọlọ́run nígbà tó rí ìránṣẹ́ rẹ̀ tó ṣetán láti bẹ gbàdúrà papọ̀ kí ogun yẹn lè ṣẹ́ kí n tó ń wá lè tẹ̀ ọ́ lọ́wọ́ nígbà náà ni a ó sì ṣe wàá dẹ̀ lè rí ìyanu mo gbàdúrà á ní gbogbo rere tó ṣòro láti ṣe nínú ayé rẹ bó o ṣe gbàgbọ́ tó dẹ̀ ń ṣe àmì lórúkọ Jésù Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ. Àmín. Now gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìjọ Olódùmarè Prophet Ṣọlọyè Táíwò láti ìlú Ìbàdàn àwọn náà ni ẹ ti ń gbọ́ ohùn wọn látẹ̀ẹ̀kan wọ́n jẹ́ kó yé wa wípé kò sí nǹkan tí Ọlọ́run ọba ò lè ṣe bẹ́ẹ̀ gẹ́bẹ́ náà lèmi náà nígbàgbọ́ torí wípé Ọlọ́run ni ọba tó dá ẹ̀dá kò sẹ́nì kankan bẹ́ẹ̀ ń gbà tó dá ọ lílé tó túmọ̀ sí wípé ó ní ìdí àbáwáyé rẹ bákan náà ni wípé ó ní ìdí tọ́lọ́run ọba fi dá ọ sí àwọn tí wọ́n jọ bí lọ́jọ́ kan náà pọ̀ ló ti di àkọlẹ̀ bò Ọlọ́run dá ọ sí torí pé ó ní ìdí pàtàkì kan now kó tó di pé a tẹ̀ síwájú torí àwọn èèyàn tó máa fẹ́ pè yín
tá a bá parí ètò ẹ bá mi pe nọ́mbà yín fún wọn. Wọ́n ti ń rí lójú screen tẹ́lẹ̀ wà lórí screen but ẹnu ọlọ́kùnrin ńlá tí mo gùn. nọ́mbà tẹ́ máa pè mí sí tẹ́ bá fẹ́ kí ó tètè yá dáadáa orí WhatsApp nọ́mbà yẹn ní kẹ́lọ́ máa bá mi tẹ mẹ́sẹ̀gì sí +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. náà kó tó di pé wọ́n yọ̀ǹda yín kẹ́ni n tí ẹ fẹ́ bá àwọn tí ń gbọ́ wa tí ń wò wá jákèjádò àgbáńlá ayé sọ lórí pé ọlọ́run ọba kò sí nǹkan kan tó ṣòro fún ọlọ́run ọba láti ṣe. ìgbà náà ń wá yọ̀ǹda yín kẹ́ máa lọ. ẹnìkan tiẹ̀ máa kọ́kọ́ ṣàmì mo gbàdúrà ogun tó le mọ́ tó ṣòro ṣẹ́ tó ti gbé káàkiri tó bá lè ṣe àmì iná ọlọ́run kò jó ogun yẹn dànù. àmín. ohun tó Olúwa rán mi pé òun fẹ́ lò mí láti tú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sílẹ̀ sá. Olúwa rán mi sá ó ní ẹgbọ́n mi sá inú mi kàn máa ń dùn ní bóyá ọ̀nà tọ́lọ́run gbà pè mí èmi òkú wákàtí mẹ́ta tí ọlọ́run dẹ̀ jí dìde òkú ni ìyá mi bí mi jáde sá. ṣùgbọ́n lẹ́yìn wákàtí mẹ́ta ìbejì ni mí o ẹ má gbàgbé o ọlọ́run wá kọ́kọ́ dákẹ́ ìdẹ́dúró wọ́n bí mi láago mẹ́ta òru ọjọ́ tí mo gbọ́ ìtàn yìí ó bà mí lẹ́rù sá wọ́n bí mi láago mẹ́ta òru sá ọlọ́run dẹ̀ dá kẹ́hìndé dúró di aago mẹ́sàn-án àárọ̀ nígbà tán mo tó tají padà àṣé nítorí pé ohun tọ́lọ́run fẹ́ fi mí dá lára nínú ayé àwọn ènìyàn àṣédì nìyẹn tọ́lọ́run fi pa mí mọ́. Olúwa rán mi sí ọ lónìí jẹ́ àjọ gbàdúrà lórí gbogbo ohun tó dàbí pọ́ọ́lẹ̀ gbogbo ohun tó ti gbé káàkiri tó dàbí pé kò ṣeé ṣe yẹn ẹnìkan bí mi pé báwo ni mo ṣe máa ṣe màmá kan pè mí láti Amẹ́ríkà lọ́jọ́ kan màmá yẹn bí mo ṣe bá wọn gbàdúrà tí mo ṣọ́nà fún wọn ohun tó Olúwa ní kí n sọ fún yín tí mo ríre màmá ṣe bẹ́ẹ̀ ni sà torí mi máa bèrè tí n bá ríran sí yàn máa bèrè sà torí pé ọ̀tọ̀ ni àdàmọ̀dì ọ̀tọ̀ ni àmúlùmálà ọ̀tọ̀ ni ntọ́lọ̀ fi rán yàn gangan máa bèrè pé ṣé n tí mo sọ ṣé bẹ́ẹ̀ ni ìyá yìí ní bẹ́ẹ̀ ni dádì ṣùgbọ́n kí wá ní ọ̀nà àbáyọ mo ní Olúwa sọ pé ká lọ bá yín bọ́ opó méje ní orígun oko méje a sì gbé ìgbésẹ̀ yẹn níwájú ọba testimony yẹn gẹ́gẹ́ sí wà lórí WhatsApp mi lẹ́yìn ìgbà tó máa tó bí ọjọ́ bíi 8 sí 9 níyà mẹ́sẹ̀gì mi ó ní dádì sà ó ní látijọ́ tí mo ti ń rìn káàkiri social media ó ní mi ò tí ì ríru wòlíì tí yín báyìí rí ó ní kódà gbàtẹ́ tún dénú oko tí ò sí network ẹ tún ya kámẹ́rà ẹ ya fídíò ẹ tún sẹ̀ǹdẹ̀ sí mi pé opó rẹ o ẹ ṣàdúrà fún ẹni báyìí o ṣùgbọ́n kí ni nǹkan tó padà ṣẹlẹ̀ ni pé ó ní nǹkan tóun ò retí ó ní ìyìn táwọn ò tiẹ̀ fọkàn sí yánu táwọn ò retí àwọn rò pé mò ń sọ àsọdùn nígbà tí mo ní Olúwa náà fẹ́ ṣílẹ̀kùn ayọ̀ kan fáwọn wọ́n dẹ̀ fi ilẹ̀ ńlá lo àwọn débi pé àwọn tún wá ní kí n tún máa gbàdúrà pé káwọn tún rówó yanjú ilẹ̀ yẹn torí pé oore ńlá tó kà wọ́n láyà ni ẹnìkan máa ṣàmẹ́ kọ́dùn yìí tó parí oore ńlá kan tí ó kà ọ́ láyà tí gbogbo èèyàn sọ pé ó lọ ṣoògùn tí gbogbo èèyàn sọ pé ó tẹ́lẹ̀dì lónìí Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ kòmísà tó bá ti ń gbàdúrà táwọn bá ti sọ pé ó ṣoògùn dáàdi wáǹsì tí wọ́n sọ̀rọ̀ àìmọye ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tó ti dán wọn wò wọ́n ti ṣoríṣiríṣi wọ́n ní pé kí ni arákùnrin yìí lò wọn ọ̀dẹ̀ mọ̀ pé Ọlọ́run ní ìgbẹ́kẹ̀lé wọn wọ́n sọ pé ó ṣoògùn ni tó o bá gbàdúrà táwọn bá ti bá débi pé ó tẹ́ǹdì o ò tí ì rí ìyanu táyé máa sọ pé ó lọ tẹ́ nídìí ìyanu táyé sọ pé ó ti lọ wo tójú bọlé lónìí lórúkọ Jésù Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ohun tọ́lọ́run rán mi sí ọ ni pé n tó ṣòro ṣe tó o ti gbé káàkiri tó rò pé ó ti tán Olúwa ní òun fẹ́ bẹ́ẹ̀ yanjú lónìí tó o bá gbàgbé nínú ìwé Jòhánù orí 11 Jésù jí òkú Lásárù dìde òkú ọjọ́ 3 sà Bíbélì ṣe àkọsílẹ̀ rẹ̀ pé òkú yẹn ti ń rùn sà. ẹ má bínú ẹ̀yin náà sọ wípé òkú wákàtí 3 ní. yes sà bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ sà ẹ má bínú. ẹ ṣe sà ẹ má bínú torí táìmù yín náà ló jẹ́ máa kánjú sà ẹ gbọ́ mi sà lọ́jọ́ tí wọ́n bí mi sà mission house gan lọ́ bí mi sí ẹ tún wọ́n máa wo Sátánì ìyá àgbẹ̀bí gangan ò sí nílé ní mission house tán bí mi sí ní 1985 ṣé ẹ bínú pé mo sọ èjì mi síta 1985 náà bí mi síbẹ̀ ìyá àgbẹ̀bí ò sí nílé àwọn alábàámúgbálẹ́gbẹ̀ẹ́ ìyá ló wà round ṣùgbọ́n ó ti mú ìyá mi ìgbà tí wọ́n wá wò pé kí làwọn fẹ́ ṣe wọ́n gbàdúrà ó yá wọ́n ní kán máa dín àkókò tó nígbà tí wọ́n ṣà máa gbin títí tí wọ́n máa bí mi sà ìyá mi sọ wípé
àwọn bí mi wọ́n ní pé gbogbo ara ọmọ èyí tán máa bímọ tán wọ́n ní tẹ̀yàn bá bímọ tí ò bá ti ké wọn kí ikú ewu ọmọ wọ́n nígbà kan bí mi ò ké so kò tí ì jẹ́ láǹfààní láti kíyà mi kókó ewu ọmọ wọ́n ní gbogbo ara mi ti green gbogbo ara mi pátápátá wọ́n ní wọ́n yẹ̀ mí wò àwọn agbẹ̀bí tó àwọn tó wọ́n jẹ́ amúnigbálẹ́gbẹ̀ẹ́ wọ́n yẹ̀ mí wò wọ́n ní pé ọmọ ilé yìí ò mí mọ̀ kí làwọn ó ṣe ọmọ yóò kò gbọ́dọ̀ lọ́bẹ̀ wọ́n ní wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wọ́n gbàdúrà torí èmi gangan àdúrà pé mi lórúkọ mi sà wọ́n gbàdúrà títí sà ìgbà tó aago mẹ́sàn-án àárọ̀ aago mẹ́ta ni wọ́n bí mi lóru sà wọ́n bí mi láago mẹ́ta òru wọ́n ní òkú ni wọ́n bí mi wọ́n dẹ̀ gbàdúrà títí nígbà tó aago mẹ́sàn-án àárọ̀ ìkejì mi kò wáyé o torí ká ní kejì mi náà tètè fẹ́ wá lásìkò yẹn ni ó ṣeé ṣe kí n má lè jí mọ́ torí wọ́n á fẹ́ máa mójútó èyí tó wá láàyè ṣùgbọ́n ibi tí mo wá lòkù òmí náà fókọ̀sì wọ́n sì gbàdúrà wọn nígbà tó stage kan mo wá bẹ̀rẹ̀ sí ní ẹni ẹ mọ̀ pé téèyàn bá sunkún dáre kan ohùn àti há wọ́n ní ohùn inú ni mo wá fi ń sunkún jáde díẹ̀ tóhùn yẹn fi padà jáde síta dáadáa lẹ́yìn ìgbà tóhùn yẹn wá jáde síta dáadáa sà ẹ gbọ́ mi sà ibi tó tún wá ṣe dé sà Sátánì tún ṣe débi pé ilé kọ́nà tó ti sọ mí lórúkọ Sunday lórúkọ mi sà Sunday lórúkọ mi sà ìgbà tí mo jí tán wọ́n ní mo tún ti wà convulsion àbíbò lẹ́yìn máa ń pè é bíi kéèyàn máa gírì ọmọ mi bẹ́ẹ̀ nítorí pé táìmù tó fi expose mi síta ẹ mọ̀ pé ọmọ tó bí lókù wọn ò lè ráàpù ẹ̀ wọn ò lè ṣe nǹkan kan wọ́n ń gbá mi wọ́n ń domi wọ́n ṣe gbogbo ẹ̀ sí mi lára gbogbo táìmù tó fi expose mi sí atẹ́gùn àsìkò yẹn wọ́n ní kíní yẹn ti afẹ́fẹ́ ti fẹ́ wọnú ọmọ òkókó dòdòló débi pé wọ́n gbé mi lọ sí hospital tán lẹ́yìn ìgbà tí mo jí. ọ̀nà tí ẹ fi jẹ́ ọmọ òkú wákàtí mẹ́ta nìyẹn ẹ jẹ́ kí n mo fẹ́ ètò yọ̀ǹda yín mo fẹ́ kẹ́ ẹ bá ń pín nọ́mbà yín fáwọn èèyàn tí wọ́n fẹ́ sọ́nà lọ́dọ̀ yín. yes sir gbogbo ìwọ tó ní ìgbàgbọ́ pé àkókò rẹ ti tó báyìí ẹ jẹ́ àjọ gbàdúrà papọ̀ whatsapp nọ́mbà tẹ́ máa pè mí sí náà ni +234 7025475427 lẹ́ẹ̀kan sí +234 7025475427 ọ̀rọ̀ àṣẹ rẹ̀ ó kí n tó máa lọ gbogbo rere tó ti dòkú mọ́ lọ́wọ́ visa tó dòkú ìwé ìgbélú tó dòkú ìwé ẹlòmíì kọ́lé àkọ́pá tí ó ti dòkú ó rere gbogbo tó dòkú tó ti di òkú ẹlòmíì tó bá lọ bí iṣẹ́ báyìí wọ́n á tún dá padà wálé orere gbogbo tó dòkú nínú ayé ẹ lónìí ni mo pàṣẹ jáde lórúkọ Jésù agbára ìyè mi sí Ọlọ́run ó yá kó bà ní wàá dẹ̀ rí àánú gbà ògo Ọlọ́run máa farahàn nígbà tá a bá tún jọ máa pàdé lórúkọ Jésù ìròyìn ayọ̀ tó máa pa ọ́ lẹ́rìn tó máa pa ọ̀tá rẹ lẹ́kún lórúkọ Jésù ayọ̀dá rẹ̀ fún ọ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. mo gbàdúrà pé láyọ̀ àtàláfíà náà lè máa délé pápápá ẹ jẹ́ kí n yọ̀ǹda yín God bless you sir. Yes sir. báyìí lè máa gúnlẹ̀ handkerchief yín bọ́lá. all right sir. Yes sir. Yes sir. kò sọ ọ̀la báyìí lè máa gúnlẹ̀ o. lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà orúkọ tèmi ni Godwell tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ìṣe wa yí pé ìlera yín òun ló jẹ wá lógún òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédéé àsìkò yìí mo kí yín o a ò ní fàìsàn ló gbà o gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwell ìyá Ìjẹ̀bú ọ̀rọ̀ iṣan àti eegun la máa ń sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ilé orí òkèlè ẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúkún ríro ìbàdí ríro ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro ẹlòmíì gbogbo ara títa ẹlòmíì ẹsẹ̀ títa ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n gbogbo èyí tó bá lè jẹ́ jẹ́wárí ó ṣeé ṣe kó jẹ́ arthritis lẹ́ní ó ṣeé ṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis èyíkéyìí tẹ́ ẹ̀ bá ní bó sì jẹ́ gout ni gbogbo ẹ̀ lágbára Ọlọ́run ká ẹlòmíì arthritis ẹ̀ ọmọ ọwọ́ ló ti máa mú tọ́mọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun ẹlòmíì ìbàdí ẹlòmíì orúkún ẹ̀ á máa wú gbogbo ètò bá lè jẹ́ iléeṣẹ́ Godwell ìyá Ìjẹ̀bú
last bus stop yìí ni lórí ọ̀rọ̀ arthritis yìnyẹn. Bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀. Prostate enlargement àmì méjì ló mú wá. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì tó bá fẹ́ tọ̀ á máa rí ìnira, ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni á máa tọ̀ léra wọn ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́. Ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́, ṣùgbọ́n kí wá ṣe prostate enlargement nìkan ló lè fà kí wọ́n máa tọ̀ púpọ̀, torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe, ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà. Obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tọ̀ púpọ̀ jù. Ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù. Ẹlòmíì dẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù. So tẹ́ bá ti ń rí irú àwọn àmì gbogbo yín náà lẹ lè kàn sí iléeṣẹ́ Godwem Ìjẹ̀bú. Bákan náà ni àwọn ìṣòro tó ń àfẹ́tì àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kó ṣojúṣe wọn nínú ilé tó máa di kó máa ka newspaper lálẹ́. Gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection, premature ejaculation, jẹ̀dí ni. A ní 3-in-1 kan ní iléeṣẹ́ Godwem ní o. Torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò. Ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kùdìẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ̀ kí ló dé kí nìkan tó ń ṣe àwọn, ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́. Pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis, fún prostate enlargement, even fún prostate cancer. Tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kító ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora. Èkéyìí tí ìbàjẹ́ Ọlọ́run Elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777. Nọ́mbà yìí náà ni nọ́mbà WhatsApp mi. Kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé. Gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa jẹ́rìí sí ibikíbi tẹ́ wà, bó jẹ́ US, bó jẹ́ Canada, bó jẹ́ UK, wherever you are, oògùn yìí máa dé ọ̀dọ̀ yín. Ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni, nínú Nàìjíríà bí ni, gbogbo ibikíbi tí ẹ wà, bó jẹ́ Èkó ni, Ìbàdàn ni, Àbújá ni, Port Harcourt ni, wherever you are, oògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ń ṣe 08033034777. Òun náà ni WhatsApp nọ́mbà mi, ẹ má ṣe gbàgbé. Pẹ̀lú ògo Ọlọ́run last bus stop yín ni Godwem Ìjẹ̀bú. Àlàáfíà lójú o. Well, ẹ káàbọ̀ padà. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ, ọ̀rọ̀ tá a ti bẹ̀rẹ̀, ọ̀rọ̀ tá a ti sí lójú tẹ́lẹ̀ ni. Ọ̀rọ̀ tó kan lóyè Sunday Adé ọmọ Ìgbòho níbi tí Tenny Omoologo ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlùfàǹsá sólóyè. Kò sẹ́ni tá a fẹ́rù kàn tí ò ní bọ́mọ jẹ́. Ọ̀rọ̀ yẹn gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn rù. Ọkàn ẹni tí wọ́n pè ní Sammy lórílẹ̀‐èdè Japan. Now kò ń ṣe wípé Sammy fẹ́ dupò gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ṣùgbọ́n jẹ́ èèyàn kan tó fẹ́ràn ẹ̀yà ẹ̀. Ibẹ̀ yẹn kọ́ ni mo ń lọ. Mo béèrè question kan, mo ní tó mú Tenny sọ̀rọ̀ sólóyè Sunday Adé ọmọ Ìgbòho bó ṣe sọ ó ti túmọ̀ sí pé kò máìdì kò bàjẹ́. Possibility ń bẹ kó jẹ́ pé ó ti ṣètò lánàá ó ti dá mi lóhùn tàbí ó ti ṣe lónìí ó ti dá mi lóhùn, mi ò mọ̀. Tèmi ni pé níbi tí mo bá dé tí náà fi lọ mi ò tí ì bá ọ̀rọ̀ mi délẹ̀. Mo play fídíò kò tí ì délẹ̀. Tó bá ṣeéṣe láti bẹ̀rẹ̀ níbi tá a play ẹ̀ dé a máa ṣe bẹ́ẹ̀. Bó bá ṣeéṣe ká tún padà play ẹ̀ a máa play ẹ̀ láti clarify some things. Now Àkàndá mo ní kò sẹ́jọ́ lọ́wọ́ ẹni tó sùn yẹ̀rẹ̀ láì kífá, ẹni tó fi Ṣàngó sun rárá lọ́jẹ̀bi. Kò sẹ́jọ́ lọ́wọ́ Tenny, kò sẹ́jọ́ lọ́wọ́ Dara, kò sẹ́jọ́ lọ́wọ́ sọ́yẹ kó rí bẹ́ẹ̀, kò sẹ́jọ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀, gbogbo àwọn tí wọ́n ń wẹnu sólóyè Sunday Adé ọmọ Ìgbòho lára. Ìgbòho ló fà á.
béèyàn bá so àgbàdo mọ́dì tó so yangan mọ́dì yóò dá láwàdà adìẹ. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fi ṣèkà òun nígbàgbọ́ pé tẹbí tará tọ̀rẹ́ là kó mọ́ra bọ́lọ̀ngàn bá ṣe dáa ni kò lè change. Ìgbòho ọmọ wípé àwọn àkókò kan bẹ tá a máa ń fààyè jálẹ̀ àwọn àkókò kan bẹ jẹ́ ká yóò pé ní gbéraga èèyàn máa ń kílàsì rẹ̀. now gbogbo wọn ò yẹ kó ní access sígbò ẹni tó fà á lẹ́ni tó pera ẹ̀ ní spokesperson olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹni tí ò lè gbẹnu ara ẹ̀ sọ̀rọ̀ tó ló ń gbẹnu èèyàn sọ̀rọ̀ spokesperson tó jẹ́ pé ẹnu ní fi ń dá ọ̀ràn bọ ọ̀gá ẹ̀ lọ́rùn ní gbogbo ìgbà spokesperson tí ọmọ ọ̀rọ̀ sọ tó ń gangan lágbèékalẹ̀ ọ̀rọ̀ tí ọ̀wà accommodating kò lè relate pẹ̀lú anybody ọ̀dẹ̀ fẹ́ jẹ́ spokesperson ẹni tó jẹ́ gbajúgbajà how can you succeed ọ̀wà approachable iṣẹ́ sọ́jà ló yẹ kó o máa ṣe yọ kanjú kan mú látàárọ̀ dálẹ́ ni kò wá friendly kì í bá yẹn rẹ́rìn asọ̀rọ̀ sẹ́lómi ṣàkàṣàkà lórí prógrámù bí wọ́n bá pè ó máa mẹ́sìn wọn bẹ́ẹ̀ bá pè ń gbà mí kò ní bí kọ́ agbẹnusọ orú èwo nìyẹn agbẹnusọ tó wà aggressive tó ń gangan ò lè káàmù rẹ̀ dáhùn débi pọ́ fẹ́ káàmù ọ̀gá ẹ̀ dáhùn pé ọ̀gá ẹ ní sùúrù ẹ jẹ́ kí mi sọ̀rọ̀ ńbẹ̀ yẹn. so irú agbẹnusọ yẹn ló wá fà á tí wọ́n fi ń sọ̀rọ̀ tí ò ní di sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ńlọ́jẹ́ kan máa rí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fín. irú agbẹnusọ wo ló fẹ́ sọ pé ọ̀gá ń bọ̀ nílé tó bá ti wá wọ bọ́dà létí máa gbọ́ tu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 . ọ̀n mú ọ̀ràn kúrò lọ́rùn ọ̀gá ẹ̀ ni àbó tó ń dá mi ìbọn lọ́rùn ògùn dá kan kò ì tán ó tún lòun ògùn dá méjì. gbogbo tó ṣẹlẹ̀ sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho 95% nínú ẹ̀ Ọláyọmí Kóìkí ló kó bá pẹ̀lú ẹnu. gbogbo bíi tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti lè ṣe mistake pátápátá Kóìkí lọ́jọ́ ṣe mistake. Kóìkí ní polongo tí ò sí ń lè Ìgbòho mọ́ Ìgbòho tí wọ́n fi ń wá Ìgbòho kiri. bí ọ̀bá sólè ilé ti ta ò ní sí. ìgbà tí jàǹgbọ́n fi máa bẹ́ Kóìkí ọ̀hún ti fẹsẹ̀ fẹ́ ó ti sá lọ. ó wà ní London òun fẹnu pé ogún Nàìjíríà. now Kóìkí ló fààyè kíní yẹn lẹ̀ òun ló yẹ káwọn èèyàn máa rí kí wọ́n máa sọ tán bá fẹ́ kó wọ́n máa wá gbẹnusọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho as a spokesperson àwọn nǹkan kan bẹ tó lè paná ẹ̀ fúnra lára ẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ ọ̀rọ̀ àwọn èèyàn tó ní aggressiveness lára wa kùlù ẹ̀ wá calm ẹ̀ down àwọn tó nídìí ọ̀rọ̀ tùnú wà bá wọn sọ̀rọ̀ tùnú àwọn tó nídìí kọ́ advice wọn wá advice wọn àwọn tó yẹ kó gbà níyànjú àwọn tó yẹ kó bonú ní sùúrù wá fún wọn sùúrù ṣùgbọ́n wọ gangan mọ́kàn ní ọ́ ìgbà tá a lè gbóhùn ẹ nígbà tán bá fẹ́ pé wọ́n fẹ́ da nǹkan rú mega rally ó máa báàdì gan super mega rally ó máa báàdì gan níta lè gbọ́ lẹ́nu spokesperson nìyẹn. so àwọn obìnrin tó ń sọ̀rọ̀ yìí wọ́n wá hẹ́ńtà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ìgbòho free anybody. bọ́bá ti rí ọ ọjọ́kùnrin ojóbìnrin ó ti rí ọ gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ̀. ṣùgbọ́n àwọn òpònú obìnrin yìí ni wọn ò ní làákàyè àwọn ni wọ́n máa ń pìkì voice Ìgbòho. Ìgbòho lè máa sọ̀rọ̀ freely tiẹ̀ wọ́n sì máa rìkọ́ọ̀dù voice ẹ̀. àwa tá a mọ bá ń ṣe dì pẹ̀lú wọn rí n ò ní send voice note sí ọ. ọ̀rọ̀ tó lè rìkọ́ọ̀dù bọ́ ọ bá gbé jáde ọ̀rọ̀ tí mo lè discuss tí mo lè cover ara mi ni. ó lójú tí mo lè bá wọn discuss. orí program Yeye Dara ni mo ti kọ́ gbọ́ voice Ìgbòho mo dẹ̀ pé
ẹ ṣọ́ra fáwọn bloggers tó jóbìnrin yìí o. mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ kọ́ mọ́ dàbí ẹni pé ṣé mi ò fẹ́ kó relate mọ́ èèyàn ni àbí mi ò fẹ́ káwọn èèyàn ó relate mọ́ bọ́ tèmi mọ́ dá wọn mọ̀. Ìgbòho ọmọ Yeye Dara from anywhere tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ Yorùbá nation ló jẹ́ kí gbogbo wa mọ́ra kọ̀mẹ́ntì jẹ́ Tenny Omoologo. Tenny náà ọmọ against Ìgbòho tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ọmọ ń bú Ìgbòho torí pé ó ń fi attention. àwa la bá bẹ̀ Ìgbòho ọmọdé ò ní mórí jẹ kọ́ mọ́ra lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ dáríjì náà ni ẹ̀ wò tí a mọ́ lára. ó ti wá súnmọ́ Ìgbòho ọmọ díẹ̀ nínú ìrìn àjò Ìgbòho ni wọ́n ń lé fùrùkọ́kọ́ pé ká ẹ má ti onítìkùtì o evidence ń bẹ lọ́wọ́ ohun tó ń wò mú ta o àṣírí ń bẹ lọ́wọ́ ohun tó ń fẹ́ tú. ẹni tí bá ti ń dì pẹ̀lú obìnrin ti mọ̀ wípé obìnrin rẹ́dì láti ba nǹkan jẹ́ any minute any moment because Tenny will be the last person tó yẹ kó sọrú ẹ̀ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho because Ìgbòho rọ̀gbọ̀kú lé yes ọ̀rọ̀ tí Ìgbòho ò lè bọ́mọ ìyá ẹ̀ sọ ó lè bá Tenny sọ torí àjò gbígbóná. ìgbà tí mo rírọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ mo yá sáré sẹ́yìn òrírọ́ nínú ọ̀rọ̀ Ìgbòho. irọ́ wo ni Ìgbòho ń pa yàtọ̀ sí àbùmọ́tẹ́ fẹ́ bù yàtọ̀ sí àsọdùn. at the end of the day burọ́kì níyẹ̀ tẹ́ni kángun rẹ̀ ń tọ́ bá ní kánjú mọ́ wọn máa kánjú gbàgbé ẹ̀ ni. ìní mo fi ní ẹni tó bá ru epo tàbí ru omi nìkan kọ́ ni wọ́n sọ fún pé díẹ̀díẹ̀. Tenny Omoologo ẹ sọ pẹ̀lẹ́ tó ọ lọ́wọ́ tó o bá fẹ́ parẹ́ máyé lára. ìgbéraga àti gàrú wípé kò sẹ́ni tó tó ọ mú kò sẹ́ni tó lè dá ọ mú kò sẹ́ni tó lè sọ̀rọ̀ tó ọ ó ń bẹ lára rẹ̀ ńlọ máa jẹ́ kó o jò kanlẹ̀ if care is not taken. kò sẹ́ni tó lè dá mú ṣùgbọ́n onígbàgbọ́ pé gbogbo èèyàn ló lè dá mú. ló fi sọ pé ẹni tó bá tó bẹ́ẹ̀ kó jáde fún mi. ó wà nínú àwọn tó bà agitation Yorùbá nation jẹ́ dòní. Yeye Dara ń bẹ́ńbẹ́ púrọ́kì níyì ẹ̀tẹ́ni kàngọ̀ ẹ̀ àìtódótọ̀sí kọ̀ǹkọ̀ díjú àkèrè díjú. Yeye Dara ti kọjá ayé ẹ̀ sẹ́yìn Tẹ́mi Àkàndá òwe nkankan ni mo fi péjọ́ tọmọdé bá da epo nù ó lè má jìyà njọ́ tó bá da omi nù lọ́mọ akẹ́sàn-án ya ẹ̀. Yeye Dara ló jẹ́ kí n mọ̀ wípé Yorùbá ò ṣeé gbàwẹ̀ nítorí ẹ̀ Yorùbá ò ṣeé jìyà nítorí ẹ̀ Yorùbá ò ṣeé gbójú bí nítorí ẹ̀ àbẹ́ tí yá gbàgbé ni. Yeye Dara tí wọ́n torí ẹ̀ gbé àfọ̀ṣẹ́ jáde ṣépè Fẹ́mi Àkàndá ọ̀rọ̀ Awikonko tí mo ṣe wì nítorí ẹ̀ against Gani Adams táwọn ọmọ Gani Adams ń lé fùrùkọ́kọ́ tí wọ́n ń halẹ̀ lọ́tún lọ́sì. Yeye Dara wá ní gọ́ọ̀tì láti mọ against Fẹ́mi Àkàndá ọ̀rọ̀ Awikonko kẹ́nìdé ó ní mo bú bàbá Èkìtì ọ̀hún wá dá ó ti rámáyé lábí iṣó. bàbá Èkìtì jáde against mi láfẹ́fẹ́ bó ló ṣe máa ṣerú ẹ̀ against Fẹ́mi Àkàndá ọ̀rọ̀ Awikonko for what? mi ọ̀sẹ̀ kankan nu yín mi ọ̀sẹ̀ any one of you anything mo lè sọ nípa Yorùbá nation anything mo lè sọ nípa ilẹ̀ Yorùbá anything mo lè sọ nípa Nàìjíríà I am entitled to my opinion and decision. ẹ̀yin kọ́ lẹ nílé ayé mi Yorùbá nation nílé ayé tí Yorùbá nation kì í ṣe ilé ayé tèmi it's just part of me and part of my. kẹ́ni tí mo wí mo ní ìkọjá yìí tí mo kọjá yìí ó ní pé mo lọ darapọ̀ mọ́ ẹ́ ńlọ́jẹ́ kẹ́ gùn mí gàràgàrà ńlọ́jẹ́ kí àrífín yẹn pọ̀. làjọsùnpọ̀ bá bẹ̀rẹ̀ sí ní mórí dẹná lẹ́sùn pé ẹja panupọ̀ sọ́nà kan ẹja sowọ́pọ̀ kájọjà fúnlẹ̀ Yorùbá làrífín bá bẹ̀rẹ̀ sí ní ẹ́ńtà mi lọ́tún lọ́sì.
kò sí lè tájọ jẹ́gbẹ́ láàrin yín. mi ò dẹ̀ fira mi wọlé bẹ́ẹ̀ ṣe ni mo wò wípé kíkanjú kan ò lè dógun sẹ́ bí ọ̀bá sá látìlẹ́yìn fún un. èmi àkàndá wò wípé jọ àjùmọ̀jó ní gbayì kíkọ́ ni jọ àrìnkànjó kọ́ ni lẹ́sẹ̀. mo rí i pé ọ̀pọ̀ iṣu ní yagi lópo. àkàndá mo ní mo wò ó pé àrìnpọ̀ ní sọmẹjọ lófò pé bọ́ká bá ti ń síwájú kí. ṣé wọ́n fúláàgì ni àbí ẹ jẹ́ kí wọ́n mọ fúláàgì lọ. onítọ̀hún ọ̀fẹ́ fọwọ́ òun gbé àgbéyé ọmọ òwò kí ń fowó lọ́rùn ń tó wẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ ẹ jẹ́ ń sọ tèmi so ní kúkúrú èdè bàbá Èkìtì jáde against mi mo wá wọ̀ ọ̀nà ẹ̀ lórí program Yeye Dara ń gbìjà bàbá Èkìtì lójú ara ẹnu ó wá lọ rí fẹjọ́ mi sùn ó mọ tóun ò bá sọ o ó máa jáde fún mi o mo wò pé sìgìdì ṣeré ẹ̀tẹ́ ó ní ká gbóhùn rodò òun fẹ́ bomi sanra Yeye Dara fẹ́ jáde against mi ó fẹ́ jáde fún mi ẹgbẹ́ ń bígbọ́ àbí tàjùmọ̀gbélé pọ̀ njó la bẹ̀rẹ̀ geography tá à ń ya máàpù njó la jọ kún tá a kún dọ́rùn kí la bá lọ kí la bá bọ̀ yọ mọ̀ pé gẹ̀gẹ́ ìṣẹ́gbẹ́ gògóńgò ẹpọ̀n tẹ́pọ̀n lóòótọ́ awọ ẹ̀yìn jura wọn lọ bó bá dán wò yọ̀ dán tán wọ́n wá ní wọ́n ń bẹ́ mo ní kò ní dá fẹ́ntì ń bẹ́ ẹ fún láǹfààní ẹjẹ́ ọ jáde ẹjẹ́ kẹ́mi ọgbọ́ pọ́dákọ̀ mi ń tà fún ju bó sì fẹ́ rà lọ. látìgbà náà ẹ bá mi sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kàn mí láti last year èmi àkàndá dẹ̀ ní àrájúká lọ̀rọ̀ mi ẹlẹ́dẹ̀ àtọmọ ẹ ti tẹ́rẹ́ ṣe ìgbésí ayé àso ó pé mi ju kí n máa bọ́tún bí kí n máa bóyì sí kí n máa fàrí fífúnra mi lọ èmi náà wá mẹ̀lẹ́ ń bẹ̀ mo dúró lórí ọwọ́ mi kọ́rọ̀ Dúpẹ́ Onídìrí ó tó ṣẹlẹ̀ kó tó di pòun àti Tenny Omoologo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ síra wọn. now Yeye Dara ló fa àrífín fọlọ́yè Sunday Adéyẹmọ Ìgbòho yes Tenny Omoologo tó sọ̀rọ̀ kò jẹ̀bi dandan ẹ̀bi tó jẹ ni pé kò ní bírèkì fọ́rọ̀ kò mọ ibi tó yẹ kó sọ̀rọ̀ dé àti ibi tó yẹ kó sẹ́nu kù àti ibi tó yẹ kó dákẹ́ àti ibi tó yẹ kó máa mí lásán ọ̀rọ̀ ní kọ́nà a máa kọ́ni lẹ́sẹ̀ béèyàn bá fura béèyàn bá jàre ńgbà míì bó bá ti sọ̀rọ̀ lásọ̀jù yóò sọ̀rọ̀ débi tí yóò ti jẹ̀bi nítòsí Tenny Omoologo nìyẹn mo lè ṣe mo lè sọ ńlọkọba tó ìpadà wá jẹ̀bi. Yeye Dara jáde sí Sami ó bẹ̀rẹ̀ sí ní pè Sami lórúkọ Sami ò lẹ́sẹ̀ kankan tó ṣe Yeye Dara Sami is a neutral person anybody tó bá wù ú ló lè sọ́pọ́ọ̀tì Onídìrí lọ́tẹ̀lé ni Ìgbòho lọ́tẹ̀lé anybody ló lè sọ́pọ́ọ̀tì Sami ò ever fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lẹ̀ for once títí dòní Yeye Dara ló wá ń ṣiṣẹ́ bí ẹni pé Ìgbòho gbéṣẹ́ fún Ìgbòho ò dẹ̀ gbéṣẹ́ fẹ́ nìkankan bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kàn mí náà èmi náà ò tún ní sọ̀rọ̀ wọ́n ní Ìgbòho lọ́rùn mi ń ṣẹ́ kí n máa bó Onídìrí mo fọlọ́run búra Ìgbòho ọ̀ràn mi ń ṣẹ́ kankan sẹ́nibọ́dì èmi jáde against Onídìrí torí pé mo mọ̀ pé Onídìrí ò níbi tí ń kó wa lọ the way bó ṣe ń sọ̀rọ̀ ló ń bí mi nú bẹ́ẹ̀yàn bá jẹ́ akúrí yes mo repeat ẹ̀ bẹ́ẹ̀yàn bá jẹ́ akúrí kò ní sọ pé a máa gba Yorùbá nation December ẹni tó bá wà with his senses or her senses kò ní ever sọ pé a máa gba Yorùbá nation December kò ní sọ fún wa pé 5 million petition ló máa fún Yorùbá nation páàní ìdí referendum
èèyàn bá wà with her senses kò ní ever sọ fún ọ pé òun ṣe spiritual declaration. So spirituality tiẹ̀ kò bá tiwa mu. àwọn ìdí tẹ̀mí fi jáde against woman yẹn nìyẹn. àmọ́dé ní point kò wá kàn mí o ẹni tó gba point mi gbàdé tí ọ̀gbá gbọ́. bó wá lọ̀rọ̀ sáàmì ṣe kan Yèyé Dara kí ni wọ́n jọ tà fúnra wọn kí náà jọ rà lọ́wọ́ ara wọn. onísàmì gbé advert fọ advert kínni ó ń talé ni àbí ń talẹ̀ lóníkọ̀ bó ń polówó ẹ̀. ìṣòro tán ní òun ni wípé Tenny Omoologo ló súnmọ́ sáàmì nínú àwọn obìnrin gbogbo ayé nífẹ̀ẹ́ dẹ bí ẹni owó ń bá tán. ibi tó wù ti bẹ̀rẹ̀ nìyẹn. àwọn náà fẹ́ kí wọ́n sọ pé àwọn làwọn relate pẹ̀lú ẹ̀. wọ́n á fẹ́ àtáàkì ẹni ẹlẹ́ni kí wọ́n lè ráàyè wọlé sí lára sóò dájú ó lè bi pè wọ́n. mú mọ̀ kí n mo ṣe fún ẹ. from there wọ́n bẹ̀rẹ̀ sí ní jọ sọ̀rọ̀. o realize pé Samuel sí ẹ̀ṣẹ̀ kankan o apologize ń kọ̀rọ̀ then bọ́ sí public náà. ìdí tẹ̀ fi lè do àkàndọ̀rọ̀ Awikonko nìyẹn. èmi wà nínú ẹni tí kọ́kọ́ bẹ̀bẹ̀ tí n bá ṣe mistake tàbí tí n bá sọ̀rọ̀ sí èèyàn tí n bá rí i pé kò dáa. so iṣẹ́ tí Igboho ọ̀ràn ẹ mọ̀ wá sí bí ẹni pò lọ́rùn ẹ níṣẹ́ bí wọ́n bá tiẹ̀ kẹ̀dẹ̀ rán èèyàn níṣẹ́ ẹrú ń bí a máa fi tọmọ jẹ direct attack. ẹ ti wá fọ́ Yorùbá nation agitation ẹ ti fọ́ sí wẹ́wẹ́. a dẹ̀ sọ fún yín nígbà yẹn pé ẹ ti pa ẹni kò tí ì kú fúnra yín lẹ wá ń gbé Yorùbá nation sínú pósí báyìí o. ẹgbẹ́ pákó tẹ fẹ́ fi kọ́fà ìdání àwọn kan kó èso lọ́wọ́ àwọn kan kó àmà dání. àwọn tó mú àmà dání wá expect àwọn tó mú èso dání. àwọn tó mú èso dání expect àwọn tó gbé pákó dání tó máa fi pákó kọ́fà ẹ̀. ìwọ kọ́fà ẹ̀ ó rí pé màá fèso èlé lórí. òní àmà náà sọ pé tán bá bí ọ̀dà fèso lé lórí tí n bá ní fi àmà ẹ̀ kàn pa. n ta bẹ̀rẹ̀ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ tá a dẹ̀ ń progressi wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ tá a ń fèrètí sọ́kà àwọn èèyàn wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ táwa gangan nírètí wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ pé lọ́jọ́ kan ọpẹ́ ni ọya ni Yorùbá nation orílẹ̀-èdè tiwa yóò tẹ̀ wá lọ́wọ́. ẹ wá fọ́ pẹ̀lú mediocrity yín pẹ̀lú àìláròjinlẹ̀ pẹ̀lú ìfẹ́ owó pẹ̀lú ìgbéraga pẹ̀lú èmi ni mo gbọ́dọ̀ wà ní sẹ́ńtà tí ròyìn kan bá ti jáde èmi mo gbọ́dọ̀ kọ́kọ́ gbé torí pé ń wá followers ẹ ń wá subscribers ẹ fẹ́ make owó ẹ wá fi àìmọ̀ kan ti yín ẹ fi bayé àwọn èèyàn kan jẹ́. because àwọn tó jìyà nípa òmìnira yìí ẹ bá yé tí wọ́n jẹ́ ni. àwọn tó náwó nípa òmìnira yìí ẹ bá yé wọn jẹ́. àwọn tó fààyè lẹ̀ ní London ní lamẹ́ríkà ní Nàìjíríà ní tí wọ́n ń ṣe rally protest káàkiri ẹ bá tí wọ́n jẹ́. because ẹ ti sọ̀rí tí wọ́n dòfo. àwa la fà á tá a gbé Yorùbá nation tá a ń dofa ìlé lọ́wọ́. a ti gbàgbé pé tá a bá kó aṣọ sí wèrè lọ́rùn yóò sọ gbogbo aṣọ dàkísà. pé bá a bá ní kákédèdè ní òṣòkú ìyá ẹ̀ bó ṣe fẹ́ òórùn ò ní jẹ́ kára àdúgbò sinmi ẹ ti wá dòórùn ọ̀nlẹ̀ báyìí nìsín ọwọ́ kanlé okoko ọ̀tá bá gbogbo wa. bó o lẹ́sẹ̀ parí ìjà Dara àti Tenny wọ́n ti ń fara wọn ya lórí ẹ̀rọ ayélujára.
ta nínú yín ló fẹ́ fẹ́ òòṣà ta nínú yín ló fẹ́ fẹ́ Sámì ò ní interest láti fẹ́ kankan nínú yín ń bẹ́ẹ̀ lọ́kọ ìwọ Yèyé Dara èèyàn kan lè sọ̀rọ̀ sí ọkọ rẹ bó ṣe ń àtáàkì àwọn ẹni ẹlẹ́ni yẹn how will you feel? gbogbo nǹkan tẹ́ ń ṣe náà nísìn àbùkù ní ọ̀padà wá gbẹ̀yìn rẹ̀ if care is not taken ẹ̀ mọ́ sí tẹ́ fi wọlé bí ẹ̀kan òjò. The fall of American Empire ńgbà tí wọ́n ṣubú wọ́n jókòó wọ́n ṣàṣàrò l'America fi jẹ́ great country the greatest country lónìí bẹ́ẹ̀ bá fọ́ọ̀lù ẹ̀ ní nǹkan tẹ́ lè fi dìde padà ẹ tẹ́ jẹ́jẹ́ báwọn èèyàn bá ń hèlè yín lórí program ìgbà yẹn ló yẹ kẹ́ ẹ ràrò jinlẹ̀ jù báwọn gba Mr. Awikonko agbádùn yín omi ò kì í fetí sí because àwọn tó sọ pé àwọn ń gbádùn mi yẹn ní ọkọ̀ ṣépè fún mi lọ́la so mo ti ń rotọ̀ lámọ́ pé bí wèrè ní ẹ̀ ń gbádùn mi lónìí ẹ̀yin kọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kọ́ against mi lọ́la tẹ́ẹ̀mọ̀ fọ̀n pọ̀ rí fọ̀nyá fọ̀n bàbá mi. mo ti múra lẹ̀ láti bẹ̀rẹ̀ ìgbésí ayé mi. now back to Tenny Omoologo gbogbo ọ̀rọ̀ tó sọ fáǹfààní àwọn tó ẹ̀sẹ̀ ń wò mí kọ́rọ̀ mi ó má dàbí bí ẹni pé mò ń pariwo lásán ló máa rí lójú ẹlòmíì pé kí ló dé tí mò ń sọ̀rọ̀ àwọn èèyàn báyìí ẹ̀yin náà wo nǹkan tí Tenny sọ. lóòótọ́ Onítìrí lè ṣe nǹkan tó dáa bọ̀tán da Onítìrí ní ẹgbàgbé àwọn Ìgbòho da Onítìrí gbogbo ẹnu òfin sọ́ta wọ́n betrayed ẹ̀ ní Ìgbòho betrayed Onítìrí bíbẹ̀ kọ́ kí Ìgbòho bọ́ta kan wá sọ̀rọ̀ torí Ìgbòho mọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo wọn dẹ̀ ṣépè fún Onítìrí òòsà òdẹ jáde kí wọ́n sọ pé àwọn mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ ṣé Ṣọlá kò gbọdọ̀ kú ṣé kò mọ̀ nípa nǹkan tó Onítìrí ṣe ni sista Ṣọlá kò dẹwọ̀ kú mọ̀ nípa tó tí Onítìrí ṣe náà gbogbo wọn ò bọ́ta kan defend the woman yìí they all keep quiet let's call a spade it's not good èmi ò sí níbi tó ti máa ń dìtẹ̀ tó ti máa ń parọ́ ní tí ò bá ṣẹlẹ̀ wọ́n betray díẹ̀ ni ẹ máa rí pé òun rẹ̀ ti lọ lẹ́sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn òun yẹn ga sókè òun yẹn ti lọ lẹ́sìn because ìgbà yẹn ló ṣe mọ̀ kàn betray o bàbá nìkan Akíntóyè nìkan ló mọ̀ nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ Ìgbòho mọ́ mo fi ní ẹ má dá anybody lẹ́jọ́ ẹ má dá ẹnì kankan ní ẹjọ́ kọ́lọ́run má bàa dá yín ní ẹjọ́ lórí òdù kéèsì tó wà lẹ̀ àti Ìgbòho tẹ́ ẹ bá ṣe ń bú Onítìrí lórí declaration ní kẹ́ ẹ máa fún Ìgbòho tẹ́ bá wá wò tó pé ẹni fẹ́ Ìgbòho ẹ lè blame ẹ lórí ọ̀rọ̀ tó ajẹ́ pé ìkà apànìyàn ní gbogbo yín pẹ̀lú bíbẹ̀ kọ́ ẹ má wulẹ̀ bẹ́ẹ̀ ní kankan wí ẹ Onítìrí ẹ fi Ìgbòho náà lẹ fi gbogbo wọn lẹ̀ bọ̀ bẹ́ẹ̀ mọ blame Ìgbòho àná kẹ́ mọ blame Onítìrí kò jọ o ẹ kò dáa ẹ̀dẹ̀ tó ń jáde every day day and night to attack this woman stop attacking this woman it's not good you need to stop it Dara stop attacking Onítìrí mo porúkọ ẹ níta lẹ́ni Dara stop it iṣẹ́ tó gbé fún ẹ dá dúró bẹ́ẹ̀ stop attacking this woman Ìgbòho mọ̀ ń pa ẹ̀ tí Ìgbòho bá ń sọ nǹkan míì fún ẹ pọ́wọ́ mọ̀ ń pa rẹ̀ èmi Tenny Omoologo Ọpẹ́yẹmí sọ bẹ́ẹ̀ pé Ìgbòho mọ̀ ń pa ẹ̀ Ìgbòho mọ̀ pé ọjọ́ dì ní kí ló ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ yóò dáná ìjọ òmìnira lẹ́ ń dáná ìjọ òmìnira ní gbogbo yín jà tẹ́ ń bá yí ara yín tẹ́ ń gbà sí ara yín síta enough is enough eléyìí too much kí ló ṣẹlẹ̀ ṣé nǹkan tẹ́ ń ṣe lẹ́fẹ́ fi gba Yorùbá nation nígbà tí táìmù bá tó I will show you Ìgbòho mọ̀ nípa ẹ̀ let Ìgbòho come out mo sọ Sunday Ìgbòho Àdìsá Adéníyì pé kò mọ̀ nípa tó Onítìrí sọ táìmù tèmi ń bọ̀ láti wá show proof outside máa show ẹ̀rí tèmi tí ó dẹ̀ sí bàbá ńlá kú ẹnìkan kan tó máa stop mi ẹni bá wá di mi lọ́wọ́ ẹ̀ máa ṣòfò ọmọ eléyìí tó dára jù nínú ọmọ ẹ̀ ló máa pasán lójú ayé ẹ̀ ṣé ẹ fẹ́ gbọ́ mi ṣe rí according to nǹkan tí mo kàn rí nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀
mistake tí mo rí tí Onítìrí ń ṣe ni pé wọ́n ní tí àgbàlagbà bá ń ṣe bí àgbàlagbà ó yẹ kí ọmọdé náà ṣe bí ọmọdé. Mistake tí Onítìrí ń ṣe ni pé tó ò bá ní bá bàbá ṣe ó ti bá ayé ò ní mọ̀ pé ó jàre lórí tó wà lẹ̀ ayé á máa dá ẹ lẹ́bi nítorí pé ó yẹ kó o sá fún bàbá finally. Mo tún sọ mo tún pa lówe pé tó o bá wà lọ́dọ̀ bó o bá bá bàbá ṣe bọ̀ tó o bá wà ní ibẹ̀ tó o bá wà níbẹ̀ tó o bá sọ pé ó ń lọ Èkó ọba wà ní Ìbàdàn títí ẹni má gbé àṣírí lé wọn lọ́wọ́ bọ̀ tó o bá sá fún wọn tí wọ́n ń pè tó o bá gbé kọ́ Yorùbá máa pín sí méjì ń ló fa pínpín tí Yorùbá ń pín. Ìgbòho mọ̀ nípa tó ṣẹlẹ̀ nípa declaration wọ́n dẹ̀ attack Onítìrí. Ìgbòho ever come out to stop them pé kó dákẹ́. Wọ́n dẹ̀ ń pa oríṣiríṣi irọ́ bàǹtà mọ́ Onítìrí. Ìgbòho ever jáde wípé kí wọ́n stop ẹ̀. Olórí ò kìí ṣe bẹ́ẹ̀ yẹn. Olórí máa ń sọ pé nǹkan tó ìdí gan nìyẹn tí mo fi ní mi ní dá sí mi ní bá yẹn attack ènìyàn àfi tí Ìgbòho bá bọ́ta. Èmi bọ̀rọ̀ yẹn mo béèrè dáadáa. Èmi ò sí níbi tán ti ń ga sẹ́yìn ká. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ ń ba Yorùbá jẹ́. Ẹ dá Yorùbá rú ẹ ń bàjẹ́. Ẹlẹ́ tó bá bí bàbá rẹ̀ àti ìyá ẹ̀ dá tó bá bí gúdù mọ́ fádà rẹ̀ dá kó jáde fún mi. Bẹ́ẹ̀ bá ní dayé gbogbo tẹ́ ṣe rú. Ṣé pé mo ń wo ìnira mo fẹ́ parí prayer àtàdúrà mi dáadáa kí n tó mọ tí ń sọ lórí ọ̀rọ̀ yìí. N tẹ́ sọ ètò ó ti wá ń pọ̀ jù ó ti wá ń fẹjú. Bàbá Akíntóyè nìkan tẹ́fẹ́ gbọ́ mi nìkan ni ò mọ̀ nípa declaration tó Onítìrí gbé jáde. Ìgbòho mọ̀ nípa rẹ̀. Nígbà kan dẹ̀ máa padà pè wọ́n pé kí wọ́n jáde ó nìkan ni Ìgbòho tó sọ pé no òun ò ṣe òun ò lè lọ nìkan ni Ìgbòho tó lóun ò lọ. Bọ̀ pé kò mọ gbogbo plan tí wọ́n ti jọ ń ṣe láti ilẹ̀ wá gbogbo ibi tí ìyá yẹn ń lọ gbogbo tán jọ ń ṣe lábẹ́lẹ̀ gbogbo tó ti pé Ìgbòho ò mọ̀ ń pa rẹ̀ rọ́ ni. Ìjọ tó máa declare yẹn gan Ìgbòho mọ̀ ń pa rẹ̀ but Ìgbòho ò sọ pé òun ò ṣe kò sọ pé òun ò ní declare. Ó yẹ kó sọ fún Onítìrí pé òun ò lọ́wọ́ sí ni láti ilẹ̀ òun ò dẹ̀ lọ́wọ́ sí declaration. Ìgbà tán tó pè wọ́n last tó dé gẹ́gẹ́ ni Ìgbòho tó sọ pé òun ò ṣe yẹn. Ìgbà tó dẹ̀ àtàkì ẹ̀yẹn ó yẹ kó sọ fún wọn pé ẹ má àtàkì ẹ̀ lóòótọ́ àmọ́ adẹ̀ ti sọ pé kì í sọ̀nà bá a sì máa gbé ìgbà nìyẹn láti settle matter kì í ṣe pé káwọn èèyàn wá máa ṣépè kán wá máa fi ìjà yẹn dá Yorùbá nation rú kí Ìgbòho dẹ̀ dákẹ́ síbẹ̀ èèyàn kan wá máa jókòó síbi ìgbà máa èmi ò sẹ́ńtẹ́ máa command pé kí n change ọ̀rọ̀ ẹnu mi change ibo change nobody can change my mouth nobody can change my word. Ẹni tó bá ń gàrí mi kó lọ pack well ẹni tí ò bá fẹ́ mi lórí ètò wà lẹ́ àsìkò wà láti mórí lọ gbókọ́lẹ̀ láti lọ wáǹgì transformer. Ìgbòho ń ṣe tí ò tọ́ nínú Yorùbá nation gbogbo ẹnu mo fi sọ níta ẹ lọ sit down gbogbo yín kẹ lọ jókòó ẹni tí ò bá tẹ́ lọ́rùn jáde fún mi kó tẹ́ bọ́dà fún mi kó ṣòfò anybody tó bá jáde fún mi kó fẹ́ fún mi lésì ó máa sórí burúkú wọ sínágọ́gù ni. Bẹ́ẹ̀ ni èwo ni ìjà tẹ́ ń dà nǹkan rú lẹ́rọ pé tí Ìgbòho ò bá sí lẹ́yìn Onítìrí á máa ṣe flenge tó ṣe. Bàbá nìkan ló mọ Ìgbòho ọmọ ẹ̀kọ́ ẹgbẹ́ ń ṣe everyone of us go and sit down. Ẹ wá ń blame Onítìrí Ìgbòho kò ṣe blame àbí. Gbà tí màá rẹ́ nìkan lẹ́ẹ̀kan tó ní ṣé wọ́n ti jólé Onítìrí rí ni ẹ̀sán wọ́n ti jólé ẹ̀ rí irú ó yẹ kó lọ jò ó bá yẹ kó lọ jò ni ìtorí wọ́n dẹ̀ ti jólé Ìgbòho yẹn tó ní tí nǹkan dẹ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ó dẹ̀ yẹ kí Ìgbòho kó dẹ̀ máa tún wá sí torí yẹn kó bá mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ àwọn tó wá kúrú lé wọn kọ́ tí wọ́n rọ́kọ̀ wọn máa ń kọ́ àwọn tí wọ́n kú bẹ̀ ń kọ́ tí wọ́n rọ́kọ̀ wọn máa ń kọ́ àwọn tí wọ́n rí bàbá wọn máa ń kọ́ properties mi ó dẹ̀ ti tún ṣe ṣé wọn ò ti tún ṣe ni ṣé wọn ò tún ṣe ṣé wọn ò ti tún lé ṣe ṣé wọn ò tún mọ́tò ṣe ẹ sọ fún mi pé ẹ ti tún mọ́tò yìí ṣe o gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ Sámì tó gbé gbogbo bùkátà yìí ẹ̀sìn lẹ́fi sẹ́ńtà Sámì tó bá Ìgbòho tún gbogbo mọ́tò rẹ̀ ṣe ẹ̀sìn ní Ìgbòho fi ń sẹ́ńtà gbogbo ẹnu mo fi sọ kò dá Ìgbòho kò dá ọ̀ṣà kò dá ẹ stop it èmi ò sí níbi tí wọ́n ti ń ga sẹ́yìn rọ ó dùn mí pé Dara lè jáde sọ̀rọ̀ sí Sámì tẹ́ ẹ bá mọ irú èèyàn tí Sámì jẹ́ ìkankanú yóò ní sọ́dọ̀ dára tẹ́tẹ́ sọ lẹ́nu yẹn igi lẹ́yìn ọgbà Ìgbòho ni Sámì jẹ́ Sámì gangan ní bọ́ọ̀dì tó gbé Ìgbòho òsàrò gbogbo ẹnu mo fi sọ́run tí mo lẹ́rìí tí mo dẹ̀ mọ̀ ní nígbà tí wọ́n mú Ìgbòho ó lè ti máa bá a sọ̀rọ̀ pọ̀ tó lose contact true me ni mo fi gbé Ìgbòho pé ẹni yìí kò gbúdọ̀ sẹ́ni tó gbúdọ̀ sáfẹ́ lásìkò. mo rí i pé èèyàn náà gbọ́ nǹkan tí ọmọbìnrin yẹn ń sọ
ṣé ká wá béèrè lọ́wọ́ Tenny pé ìjà Samuel ló ń gbè ní Samuel ló ní ó gbèjà òun ni àbí Samuel ló ní ọbọ̀ òun sì règún. ó dàbí ẹni pé ti pín méjì báyìí ò ní evidence lọ́wọ́ evidence pé kínni yá ẹni tí ń bẹ láti mọ́lẹ̀ òkè mẹ́rin tó ń sì pẹ́ ayé láti bá a kẹ́ẹ̀dá orin ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ sóore 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 àgbà sóore má wo bẹ̀ ló ní èèyàn nínú má sóore kọ́ lóṣòtì má sóore kọ́ ọmọ retí ẹ̀san oore lóòótọ́ Yorùbá náà lọ sọ̀rọ̀ tí wọ́n pòwe wọ́n ní bó oore bá fẹ́ wọgbó règún la fi fà padà ṣùgbọ́n oore ilé ọ̀wọ́gbó torí pé ẹni tí wọ́n ṣe fún mọ rírì. Dara sọ̀rọ̀ Ìgbòho kọ́ ló sọ̀rọ̀ until tó bá jẹ́ pé ẹnu òòṣà gangan ló ti jáde ìgbà yẹn látò mọ tá a fẹ́ sọ. gbogbo nǹkan tí Tenny sọ yìí ó kọjá ààyè púpọ̀ ó kọjá ààlà púpọ̀ ó kọjá báńdìrì. Bailey. ọkọjá báńdìrì so ẹ jẹ́ ẹ gbọ́ nǹkan tó sọ díẹ̀ síwájú sí i. Sami ìdẹ́bàlù ṣe nínú ayé Ìgbòho gbogbo tí bá ń sọ fún ẹgbẹ́ Ìgbòho kò sí tó ṣe mo mọ tí mo mọ̀ ní ẹ fẹ́ jẹ́ kí n bọ́ Dara you need to come out and apologize to Dara to Sami torí òfin Sami make owó. Ìgbòho òsòótọ́ ọ̀rọ̀ fún ẹ ó ti ṣẹlẹ́dà ọmọkùnrin yẹn ó ní bọ́ọ̀dì tó gbé Ìgbòho ró gbogbo mọ́tò tó bàjẹ́ nínú ilé Ìgbòho ẹ bèrè kí Ìgbòho má sọ síta Sami ló tún gbogbo ẹ̀ ṣe níbi tẹ́ ẹ kó mọ́tò yẹn lọ lẹ́kọ̀ọ́ tí ò ní iye owó tẹ́ gbà lọ́wọ́ Sami ọmọkùnrin má kó sílẹ̀ ilé táwọn èèyàn yín gbé ní Kútọ́nù Sami kan ló sanwó ẹ̀ ní kò ní iye owó tí Sami ń sẹ́ẹ̀dì sí yín nígbà tẹ́ wà nínú ọgbà ẹ̀wọ̀n kò ní iye owó tí Sami ń rán fún yín ní Kútọ́nù ni mo fi sọ fún yín wípé tí ẹ bá níyà ń jẹ Ìgbòho ìjà ò jẹ Ìgbòho torí mo mọ̀ pé èèyàn igi lẹ́yìn ọgbà wà bẹ́ẹ̀ ni ọmọ kékeré ni Sami lóòótọ́ ṣùgbọ́n ẹni tó nu ẹkún èèyàn Sami ò fún ẹ̀mí ní kọ́bọ̀ rí o ní ò jẹ́ wá náírà nínú owó ẹ̀ ṣùgbọ́n mo mọ àwọn tí Sami ń ṣe fún mo mọ àwọn tó ṣe fún bàbá ìmáàmù lọ ní mọ́tò tó wá díẹ̀ Sami ló rà ọmọ Lúkà ò gbé mọ́tò fún bẹ́ẹ̀ ni gbogbo ẹni mo fi sọ níta àìmọye àwọn ọmọ bọ̀tá Sami ló wà nídìí wọn tí ò jẹ́ káṣírí gbogbo wọn tù gbogbo àwọn ọmọ tẹ́ẹ̀rí ní Nàìjíríà tó ṣe gúnlégé Sami ló wà nídìí wọn tí ò jẹ́ káṣírí wọn tù Dara wá gbẹnu ẹ̀ létòkè àti ìsàlẹ̀ ó ń bú Sami ó dẹ̀ bọ́tà kó apologize torí pé Ìgbòho ń parọ́ fún ẹ ọ̀tọ̀ ni tí Ìgbòho máa sọ fún ẹ ọ̀tọ̀ ni tó máa sọ fún Sami kódà ó dùn mí púpọ̀ jù láti bí ọjọ́ mẹ́ta mo ti ń pamọ́ ara mi ò gbé mọ́ ara mi ò gbá mọ́ Dara stop it ó ti pọ̀ jù Sami ò kì í ṣe ẹni tó lè bá tó lè sọ̀rọ̀ sí online oyún tó pa lórí Sami irọ́ ló pa Sami ò gbéṣẹ́ fún ẹ Dara Sami ò gbéṣẹ́ fún ẹ ẹ máa bìlífù Ìgbòho tí Ìgbòho bá ti sọ báyìí lẹ́ ń bìlífù pàtẹ́mi rírọ́ nínú ẹ̀ lèmi jápa náà ọmọ mo jápa nú ẹ̀ nígbà tí mo rí pé irọ́ wà bẹ́ẹ̀ ni a máa lóhùn òun ní gúrùpù tó máa tún béèrè lọ́wọ́ bàbá yìí ní kọ̀kọ̀ bàbá ẹ̀jọ́ bàbá nínú òun ò ṣe báyìí àfi tí wọ́n sẹ́ẹ̀dì rìsíìtì tí wọ́n táwọn ọ̀dẹ̀rẹ́ tó sì náà tún sẹ́ẹ̀dì. ìjọba ní funfun mo níyọ̀ nílé ni mo jà tẹ́ mo rí wọ́n balùwẹ̀ láàrè ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún ẹni tó kúkú pé bàbá tiẹ̀ láìjọ́ òní rọ́nú torí gbé orí àwọn ẹni bí àti òṣìkà ni bàbá àti wàá fi ń so mímu má bínú o ọ̀nà change òun parọ́ gbowó òun parọ́ go and change your way ní this struggle nínú struggle go and change your way ẹ̀ ń da nǹkan rúbọ ló ń dàrú. Can you imagine such huge insult on Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho and ó expect kíru wọ́n gbọ́ nǹkan báyìí ká wá ṣẹ̀ṣẹ̀ dúró nídúró pé Ìgbòho gbọ́dọ̀ sọ fún mi
Ìgbòho gbọ́dọ̀ sọ fún mi pé ó gbọ́dọ̀ rán mi pé kí n fèsì. Àkàndá mo ní bójú akátá bá léwó sẹ́nu adìẹ ló yẹ ká ti gbọ́. Tenny sọ̀rọ̀ nísọ yẹ̀yẹ́ ó ń ṣépè fáwọn èèyàn tó lè jáde láti wá sọ pé n tó ṣe ọ̀dá. Ìdí bàbá lọ́mọ bá nǹkan ọmọkùnrin àbí kò sì ní dàgbà títí kó gbójú gbóyà kó sọ pé ọjọ́ orí òun ju ti bàbá tó bí lọ́mọ lọ irrespective iye ìgbà tó wù kó máa kú kí wọ́n máa tún bí kó máa kú kó máa tún bí. Gbogbo ẹni tó ru epo tàbí ru omi nìkan kọ́ là ń sọ fún pé díẹ̀díẹ̀ Tenny ẹ̀sọ̀ pẹ̀lẹ́ tó ọ lọ́wọ́. Now kí ni result tó fẹ́ arrive at? Because kẹ́yìn ó tó sọ̀rọ̀ o gbọ́dọ̀ mọ nǹkan tó fẹ́ gbà tó fẹ́ jẹ lérè nídìí nǹkan tó fẹ́ ṣe. Kí n tó wá sóde mo mọ̀ pé mo fẹ́ wá sọ̀rọ̀ sí Tenny, mo mọ̀ pé mo fẹ́ wá sọ̀rọ̀ sí Yeye Dara, mo mọ̀ pé mo fẹ́ wá kan Koiki lábùkù, mo mọ̀ pé mo fẹ́ wá fọ̀rọ̀ gún lára. Kí lèrè tí mo fẹ́ jẹ́ ń bẹ̀ ò ní pé kí wọ́n má fi orúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bojú bí mọ́. Kí lèrè tí mo fẹ́ jẹ́ ò ní pé kí Ọláyọmí Koiki kọ́ má fi ẹnu àgógó kọ́ má fi dáràn bó olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lọ́rùn mọ́. Ìhà kan là á fòrí wọ́. Náà eléyìí tó ń sọ̀rọ̀ pé ṣe bẹ́ẹ̀ ti tún lé ṣe bẹ́ẹ̀ ti tún mọ́tò ṣe ẹ jẹ́ á bèrè lọ́wọ́ ẹ̀ ojú àpá mọ́ dojú ara. Mo ní ká bèrè ṣé ojú àpá a máa dojú ara? Gẹ́gẹ́ bí mo ti sọ kí èròǹgbà Tenny Omoologo tó fi tọwọ́ bọ aṣọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó fà lápò ya. Àkọ́kọ́ bọ́bá ti lè rí kó rí nígbàyà ọdẹ, bọ́bá ti lè dàkọ́dà nígbàyàwó òjòyè, àti kí tó wá ní ẹgbọ́ tó ń béèrè wípé ṣé ọ̀nà mi ni. Very very ridiculous. Tenny ti dúró ní dúró wípé kò sí nǹkan tánìkan kó fòun ṣe, ó ti wá gbàgbé pé Ìgbòho kọ́ ló ń fàya ó ń da Yorùbá nation rú sí ni. Because ìwọ náà establish ẹ̀ òun pitch Dupe Onidiri against Igboho. Now you are telling us pé declaration Madamu Dupe Onidiri ó ní Igboho mọ̀ nípa ẹ̀. Yes, ó possible. Ìyẹn lè sọ fún mi pé òun fẹ́ ṣe spiritual declaration, would I stop her? Ṣé màá ní kó má declare ni? For what? Kò disturb tèmi nígbà tí ìsọ̀nà tèmi. Ìgbòho máa sọ fẹ́ pé kò sí problem. Yóò tún ṣàdúrà Ọlọ́run okùnrin lọ́wọ́, Ọlọ́run ọba ń ṣe àníṣàṣìtì lágbára Ọlọ́run. Ìgbòho tún ṣàdúrà sí o. Ìyẹn kọ́ ni pé Ìgbòho mọ̀ ń pa ẹ̀. Kì í ṣe pé wọ́n jọ jókòó wọ́n jọ rò ó. Because ká náà jọ jókòó rò ó. Òun àti Ìgbòho lè wà lórí Zoom meeting kan jọ declare.
kówókówó bọ́bà jẹ́ àtúká èrè kí la wá fẹ́ jẹ́ ń bẹ̀. bádìí ẹ̀dà mi lóògùn nù mà fọ́ lẹ́yìn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò dá olóògùn nù o. má fi tara àìtà má fi kanra àìtà máa jẹ́. ẹ̀kọ́ ní kókó ẹjọ́ alágbàdo kọ́. bí yọ yín ò dùn bẹ́ẹ̀ ayé ẹ̀ má fi kanra mẹ́wé. bí sẹ́yìn ò bá yọ ayé ẹ̀ má fi kanra mẹ́wàá. àdọ̀kìá fàdáàtì ẹ ti gbàgbé pórí lẹ́lẹ́jọ́. ẹ̀yin lẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ bẹ́ẹ̀ mọ́ o Àjàngolo tó yín. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò rẹ́nì kankan ń sẹ́. gbogbo àwọn tí ń jíṣẹ́ tara wọn wá ń folóyè Sunday Adéyẹmọ Ìgbòho pẹ̀lú ẹ̀. ọ̀pọ̀ pásítọ̀ ní ń jíṣẹ́ tara ẹ̀, ọ̀pọ̀ ìmáàmù ní ń jíṣẹ́ tara ẹ̀, ọ̀pọ̀ àfáà ní ń jíṣẹ́ tara ẹ̀, ọ̀pọ̀ babaláwo ní ń jíṣẹ́ tara ẹ̀ tí wọ́n mọ̀ pé Ọ̀rúnmìlà lọ́rán o, ọ̀pọ̀ pásítọ̀ lọ́rán rẹ̀ tí wọ́n mọ̀ pé Jésù lọ́rán o. ẹni tá a pè la yàn, ìwọ̀nba péréte tá a yàn la ṣe lógo. ìwọ ń bẹ́lẹ̀ èmi ń bẹ́lẹ̀ kórí ó tó sa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho dá pé àkàndá ọmọ lòun ó ṣe é. mo sọ mo tún repeat ẹ̀. agitation Yorùbá Nation ò tí ì rí limelight àfìgbà tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho dá sí i. mo dẹ̀ sọ sẹ́yìn wípé n ti ń bí mẹ́nu ni pé wọ́n tan Ìgbòho débi tí Ìgbòho dé lónìí ni. lára ẹ̀tẹ́ ẹ̀ ni pé ọmọ abọ́sí ń gbà báyìí ọmọ abọ́sí ń gbà báyìí a tún ti wà lẹ́nu ẹ̀ báyìí. kẹ́ni déètì òní ni 18. Yorùbá Nation wá kù ọjọ́ 13 tá a máa ṣe general and official declaration. lélẹ̀ tó túmọ̀ sí wípé between now and December 31st la máa gba Yorùbá Nation. bí ó bá wá rí bẹ́ẹ̀ ẹ má gbàgbé ìlérí tí mo ṣe o. ẹ dẹ̀ fi sọ́wọ́ àlàáfíà pé adájọ́ mọ́tàsí asọ̀rọ̀mọ́yẹ̀ tó bá sọnù ẹ̀jẹ̀ wa. ikú ò ní pa wá, àìsàn ò ní ṣe wá lọ́jọ́, àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra. àárí ju December 31st lọ ojú wa ọ̀rọ̀ ọdún á pèlé ńgbà tí ọba ìdààmú ọdún àní pèlé nínú ìṣẹ́ àjọ gbé nǹkan rí ṣe ní gángárẹ́ tó kù kọ́dún yọ parí o. àti nínú ọdún tuntun tá a fẹ́ mú ikú ọ̀wá nípa wá àìsàn ní ṣe wá lọ́jọ́. so gbogbo yín ẹ tú kánná lẹ́yìn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹ fi sámì lọ́rùn kalẹ̀ ẹjọ́ sayé ẹ̀ ìjà yín ò lè parí fúnra lára yín lẹ fa Yorùbá Nation ya àbí lẹ fa Yorùbá Nation agitation ya. àkàndọ̀rọ̀ Awikonko ọdún ayọ̀ la máa ṣe lágbára Ọlọ́run á ní ànító àti àníṣẹ́kù
ọdún yìí ọdún ìdùnnú ló máa jẹ́ fún wa. ń ìrasọ ọdún o ń ìrasọ ọdún o ń ìrara ẹ̀sìn ọdún ń ìrẹran ọdún mọ̀ pa àwọn kan ní kàgbé ìgbà yẹn wá ń kọ́ yìí ká ara sọ fún ẹni ká ara ẹ̀sìn fún àbí ká wá rẹran ọdún fún àbí o lè ní ẹ gbọ́dọ̀ ra nǹkan kan fún àwọn èèyàn wíkẹ́ẹ̀dì gan àní wọn á máa sọ pé káwọn èèyàn máa sinmi láàánú míwá èmi dẹ̀ mú sóòótọ́ ọ̀rọ̀ ọlọ́mọdé èèyàn olórí àtakò báàbò ń sẹ́ ṣiṣẹ́ ń ṣe òṣìṣẹ́ báàbò ń sẹ́ ṣiṣẹ́ ń ṣe òṣìṣẹ́ ọ̀bọ géńdé jọ̀kọ̀ olóyó bọ̀ pàbọ̀ pa ìwọ lọ́bọ̀ dàgbà ìwọ lọ́wọ́ bọ̀ mi dàgbà mímbà tí wàá rí ọ̀hún wá sọdún ń ara sọdún àti ìṣòṣàká tó máa sóṣà dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ nu bí okùn ṣòkòtò ẹlòmíì lè pé mọ̀ ń tọrọ owó bí a bá ṣe sí láti jẹ láti January to December èló ló fi ran ìràwọ̀ mi lọ́wọ́ you are a destiny killer àwọn kan ń bẹ destiny maker ni wọ́n destiny helper àwọn olùrànlọ́wọ́ ògo àwọn máa sapá wọn kó lè dàgbà sí kó lè ga sí kó lè máa lọ òkè àwọn wèrè kan ń bẹ bó ṣe wálẹ̀ náà máa rò lójoojúmọ́ láti October last year ẹ gbìyànjú kẹ́ ẹ fa àkàndá wálẹ̀ mo sọ fún pé màá bẹ ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò mo wá sọ pé àwọn kan parẹ́ máyé la bí iṣó wọn ti parẹ́ máyé la èmi ọmọ exist àwọn ọ̀tá mi ni ò ní exist irọ́ lè sáré fógún ọdún kọ́ máa mẹ́hẹ̀lẹ̀ jẹ̀lẹ́ńkẹ́ lóòótọ́ ọba lọ́nà gbogbo ohun tí mo sọ pé yóò ṣẹlẹ̀ ṣé gbàgbé ló ti wáyé o ló ti ń wáyé o December 31st lájọ máa mójú ajé kò ní sọ inú ń bí mi ara ń kan mi bàbá ti gba Yorùbá nation December 31st ẹ̀yin tẹ́ ṣẹ̀sìn pọ̀ mo tún tẹnu mọ́ so ẹ fẹ́ fún mi lówó adìẹ ọdún ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp o ẹ fẹ́ ra ráìsì ọdún fún mi ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ fẹ́ ra nkàrà ọdún fún mi àmì ò béèrè aṣọ tọ́pọ̀ ẹ fẹ́ ra kàmpálà fún mi ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp kò ní burúburú o kọ́mọ lè kẹ́ni kankan mọ́ ni èèyàn tí ó kú là ò mọ́ +234 904 851 9362 +234 904 851 9362 nọ́mbà àkàndá ọ̀rọ̀ Awikonko nu WhatsApp ni ẹ fi bá mi sọ̀rọ̀ o tẹ́ bá pè mí wò ní pìkẹ́ o àkàndá rẹ lé kẹ́ má bàa dárò bẹ́ẹ̀ bá dárò tún dọjọ́ mi ọjọ́ rí lágbára Ọlọ́run ẹ̀ ní gbèsìn ẹ̀ ní gbégbìn iná ò ní tán wo yín ẹ̀ ní sí aláìní gbà kọ̀ọ̀kan eléyìí tí wàá ṣe bí ẹni fẹ́ ṣaláìní láàrin wa lágbára Ọlọ́run ẹ̀ ní ànító àti àníṣẹ́kù ẹ̀ máa fi tọrẹ ẹ̀ máa ń wíni ẹ̀ ní yá lágbára Ọlọ́run gbogbo ẹni tó jẹ gbèsè lọ́lọ́run san gbèsè rẹ̀ gbogbo ẹni tó ń rò ó wípé báwo ló ṣe fẹ́ sọdún yìí lọ́nà àrà lọ́nà ìyanu Ọlọ́run mi ó yà yín lẹ́nu Ọlọ́run mi lọ́lọ́run tó ṣẹ̀dá gbogbo ayé Ọlọ́run tó mí ẹ̀mí ìyè sí wa nínú Ọlọ́run tí yóò pa wá lálẹ́ yìí tí yóò tún jí wa láàárọ̀ ọ̀la ó nìkan ni mo nígbàgbọ́ nínú ẹ̀ mo sì nígbàgbọ́ wípé yóò ṣe tẹ̀yìn náà God bless you all ẹ̀ ní nàkàntàkẹ́ tó rí kan o ẹ̀ ní ṣòwò àṣẹ ìjèrè ẹ̀ ní ṣòwò àdánù lágbára Ọlọ́run ayé ò ní fẹ́ gbá fún yín lóúnjẹ wọn ò ní so yín mọ́lẹ̀ bí ọ̀bọ wàhálà àti ìdààmú ò ní dé balẹ̀ yín bá tọ́ fún bàtà bànújẹ́ gẹ́gẹ́rẹ́ tó kù kọ́dún yóò parí wọn ò ní bọ́ sẹ́nu ọ̀nà yín mọ́mọ́ rírì yín o ju bẹ́yìn gangan ṣe rò lọ because bí ò sóǹgbìn kí ló ń ká fẹ́ ká bí ò sóǹká kí ló ń ra òrù lọ́jà bó ń rò òrù lọ́jà kí ló ń ra ọ̀rà wálé bó ń rọ̀ bá rà wálé kí ló ń jẹ́ ọ̀jẹ̀ bí ọ̀bá sí ẹ̀yin kò sí èmi ìwọ̀nba ẹ̀yin tẹ́ dúró tì mí láti January láti last year títí dàsìkò yìí ẹ̀ ní mọ̀kòrò bí tí wù kó kéré mọ́ gbogbo ẹni tó bú mi àwọn náà dúró tì mí ni because àwọn náà wà lórí platform mi àtẹni tó ń ṣépè àtẹni tó ń bú mi wọ́n sáà wà ń bẹ̀ wọn ò jáde kú o that means mo ní mínì that means mo ń ṣe tó ní mínì that means mo wà important àwọn náà fẹ́ jáde wọn ò lè fi jáde wọn ò lè jáde Ọlọ́run ló ṣe ayé mi ní oyin wọ́n fi ẹnu wọn ò fẹ́ pọ́nlá ṣùgbọ́n wọn ò fẹ́ tú dànù Ọlọ́run ọba ló sí bẹ́ẹ̀ so àtẹ̀yìntẹ́ gbúmi àtẹ̀yìntẹ́ yìn mí mo fà yín lọ́lọ́run alààyè lọ́wọ́
wàhálà àti ìdààmú ò ní dé bá lé yín. ẹni tó bú mi lónìí lè yìn mí lọ́la, ẹ̀yin yìn mí lónìí lè bú mi lọ́la. ọlọ́run ò ní fi wá wọn ra wa lágbára ọlọ́run. ilé tìyá àkàndàmú ń relé mi o.